Lẹ́yìn èèyàn lé ó ga o, èyí tún lágbára o. Ẹ kú ọjọ́ èní, ọjọ́ ìsinmi. Happy Sunday to you all. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín. Ẹ má bínú pé mi ṣe gist bó ṣe yẹ kí n ṣe gist. Iṣẹ́ ni o, iṣẹ́ ó gbé mi kiri for the whole week. Ṣùgbọ́n week tá a máa mú yìí, ẹ máa gbádùn gist lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin èèyàn mi, èyí tó lágbára o nígbà tá a gbọ́ wípé àwọn olórí ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ wọn láwọn fẹ́ ṣe meeting pẹ̀lú kábíyèsí lórí picture kábíyèsí àti Queen Naomi tí wọ́n rí. Mo rò pé nínú kámẹ́rà ni wọ́n ti ya picture yẹn bí kábíyèsí ṣe ń bẹ Queen Naomi. Mo sọ gist yẹn fún yín pé wọ́n sùn lọ àwọn méjèèjì. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ àǹtí wa yìí náà ni àǹtí wa yẹn. Àwọn náà ló máa ń sọ̀rọ̀. Wípé báwo ni kábíyèsí ṣe máa embarrass àwọn tó jẹ́ pé wọ́n máa lọ bẹ Queen Naomi lẹ́yìn gbogbo nǹkan táwọn ti ṣe nínú palace. Wọ́n fi èèyàn mẹ́jọ sílẹ̀ nínú palace. Ṣé mọ̀ pé àǹtí wa Canada náà ti wà nínú palace pẹ̀lú àwọn èèyàn tó kù tí kábíyèsí ti lọ dáná wọn náà. Àwọn náà wà nínú palace. So ní ìsìn palace kún fún àwọn olórí ni. So wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níbi meeting tí kábíyèsí pè wọ́n sí. Wípé wọ́n embarrass àwọn, wọ́n lọ ń bẹ Queen Naomi. Wípé kí ló dé tí kábíyèsí máa lọ bẹ Queen Naomi. Wípé kábíyèsí ń fi ojú àwọn rí rádaràda. Àǹtí wa náà ló ń sọ gbogbo èyí allegedly o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n ó yà wá lẹ́nu nígbà tí bàbá Erin ńlá bẹ́ speaker fún wọn pé kò sí nǹkan tán lè ṣe o, kò sọ́gbọ́n tán lè dá o. Queen Naomi ní first wife àwọn. Wọ́n ní ṣe ni àǹtí wa wọ́n ní wọ́n sun ẹkún, wọ́n lójú wọn fẹ́ yọ bọ́lẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìgbà tá a mú gist yẹn wá pé wọ́n ya fọ́tò kábíyèsí àti Queen Naomi tọ́jọ́ sùn lọ sórí couch nítorí pé kábíyèsí ní tí Queen Naomi ò bá wá sí chamber àwọn ò ní fi chamber Queen Naomi sílẹ̀, ìyẹn ní Royal Mansion ní Lekki. Queen Naomi wọn fẹ́ lọ sí chamber kábíyèsí. Kábíyèsí láwọn kan fẹ́ bá wọn sọ̀rọ̀ ni pé lórí ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Through camera ni wọ́n ti ya fọ́tò tí àǹtí wa fashion bí wọ́n ṣe sọ. Wọ́n ní ó post ẹ̀ sí wall àwọn olórí, ó wá delete ẹ̀. So that ìgbà tó rí pé gbogbo wọn rí tán pátápátá, ó wá delete ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. So ìgbà tí àǹtí wa tó bẹ̀rẹ̀ sí sọ fún kábíyèsí pé kábíyèsí embarrass àwọn, kò yẹ kí kábíyèsí ṣe nǹkan tó ń ṣe kìnìkan. Wọ́n ní kábíyèsí ní kí ló wá fẹ́ ṣẹlẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Torí ìwọ lẹ́nu ẹ gbọ́rọ̀. Báwo lo ṣe rí èmi àti olólùfẹ́ mi? Báwo lo ṣe rí wa? Kò lè sọ̀rọ̀, kò lè dáhùn, kò lè sọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí àti àwọn tí kábíyèsí gbà sí Royal Mansion yẹn. Ó yẹ kí kábíyèsí wá nǹkan ṣe sí i. Bóyá ọmọ afáyà gbogbo wọn ni o. Kọ́ lọ gba èèyàn tó yẹ pé tó tiẹ̀ máa jẹ́ pé Queen Naomi mọ̀ fúnra wọn. Because ẹ lè trust àwọn olórí yìí. Ẹ lè trust wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ni kábíyèsí sọ fún wọn pé kò sí nǹkan tán lè ṣe o. Queen Naomi o. Wọ́n sì remain as the first lady o. As Yeyeluwa o. Wọ́n dẹ̀ tún remain as the love of his life. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Erin ńlá sọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé a sọ fún yín náà nínú previous gist wá pé parọ́pò ní kábíyèsí kan mú ìkan nínú àwọn méjì nínú àwọn ìyàwó tán kó jọ yìí kí wọ́n fi gbogbo àwọn tó kù sílẹ̀ nítorí pé kò pọ́n wọn lé kọ́kàn máa kó olórí oríṣiríṣi jọ sí inú palace wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo bí kábíyèsí ṣe ń bẹ Queen Naomi náà ni Queen Naomi sọ fún wọn pé kán jọ nítorí Ọlọ́run kan fi àwọn sílẹ̀. Wàhálà yẹn ti pọ̀ jù. Àwọn ò lè go through gbogbo irú nǹkan táwọn ń go through yìí mọ́. Mo wá láti mú update wá fún yín nítorí wípé kí ẹ fi mọ ibi tí ọ̀rọ̀ Queen Naomi dé ni.
So right now wọ́n ní kábíyèsí ti sọ fún àǹtí wa àti gbogbo àwọn olórí tí wọ́n ń kùn tí wọ́n ń sọ̀rọ̀ lábẹ́ wípé kò sí nǹkan tán lè ṣe o. Queen Naomi àwọn ni first lady àwọn ni Yeyeluwa àwọn ni first wife àwọn dẹ̀ ni love of his life. Wípé àwọn ò lè ever fi Queen Naomi sílẹ̀ láíláí. Wọ́n láǹtí wa sunkún ẹ mọ̀ pé òun ló máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé ara ẹ̀ gbóná jù. Wọ́n náà sunkún wọn lójú ẹ̀ fẹ́ yọ bọ́lẹ̀. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Yín èèyàn létí má tún gbọ́ update lórí àwọn gist máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má jẹ́ ká gbàgbé àṣà àti èdè wa. Ó ṣe pàtàkì. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní masholagist@gmail.com. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. À ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà Italian shoe tó jiná tó jẹ́ pé ẹ máa wọ̀ tí ò ní tètè bàjẹ́ tí ìsàlẹ̀ tó dúró déédéé òun ni wọ́n ń tà. Láti size 6 títí dé 14 ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta bags àwọn fashion bags fún obìnrin lọ́lọ́kan òjọ̀kan. Ẹ kàn sí collection center store kẹ́ ẹ bá wọn rajà. Kò sí irú bàtà tẹ́ fẹ́ àti ìpawọ́ obìnrin tí wọ́n ní. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn bàtà kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá wọ̀ tí ò ní tètè bàjẹ́ òun ni wọ́n ń tà. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Please share this video, like and subscribe. God bless.